Mo kí gbogbo wa káàárọ̀, mo kí wa káàsán, mo kí wa káalẹ́ ní gbogbo ibi tí ẹ̀yin bá ti ń gbọ́ mi ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní gbogbo àkókò tẹ́yin bá wà. Mo kí yín. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi, gbogbo ẹ̀yin bàbá mi, gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi lọ́kùnrin àti lóbìnrin, àtẹ̀yin àbúrò mi lọ́kùnrin àti lóbìnrin. Mo wá dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe sórí channel yìí pé thank you so much. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan gbogbo ibi tí ẹ ti mówó náà láti fi ra data àbí láti fi subscribe lágbára Ọlọ́run. Owó yóò ní tán bẹ́ẹ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́ wá rí fídíò wa náà tẹ́ ń wò tẹ́ kàn kọjá ń bẹ̀. Ẹ̀yin náà ẹ ṣe kíni? Ẹ ṣe help kan fún wa láti bá wa subscribe sórí YouTube channel wa. Kẹ́ẹ̀dẹ̀ má gbàgbé láti tan notification button yín lẹ̀ ní gbogbo wa tá a bá update sórí YouTube yìí ẹ lè máa rí. Nínú gbogbo àwọn fídíò tá à ń post sórí YouTube wa, ó ṣeé ṣe kẹ́ ẹ rọ́gbọ́n kan àbí méjì àbí mẹ́ta kan bẹ̀ nítorí pé wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n òun la fi ń ṣọ̀gbọ́n. Wọ́n lẹ́ni tó bá lóun gbọ́ tán, wọ́n lòun ní bàbá kíni, òun ní bàbá òmùgọ̀. Àwọn ọkùnrin, àwa la ní fídíò yìí. Àwọn àgbà bọ̀ wọ́n ní tó bá kọwájú sí ẹ kò ta, tó bá kọ̀yìn sí ẹ kò ta, tó bá kù ọ nìkan kò tèrò ara ẹ̀ pa. Ọ̀rọ̀ tán sọ nínú fídíò yìí ó ṣeé ṣe kó wúlò fún ẹ, ó ṣeé ṣe kó má wúlò fún ẹ. Mo ṣe sọ pé gbogbo ẹni tó lọ́gbọ́n onílàákàyè olóye èèyàn ni mo fẹ́ yẹ kó fọ abalẹ̀ kó gbọ́ fídíò yìí dáadáa. Èyí tó bá wúlò fún ẹ ń bẹ̀ òun ni kò mú. Mo ṣe sọ yìí pé ó ṣeé ṣe kó rọ́gbọ́n kankan ń bẹ̀ àbí méjì àbí mẹ́ta. Ẹ má bá a ká lọ. Tẹ́ bá ti wá wò tán, ẹ má gbàgbé láti bá wa like, láti bá wa comment. Kẹ́yìn náà kẹ́ má ìdí àyín wa, kẹ́yìn náà kẹ́ sọ nǹkan tẹ́ ẹ bá rí nínú fídíò yìí nítorí pé kájọ ṣe kíni, kájọ lẹ́ẹ̀ni, àjọ máa lẹ́ẹ̀ni, kò sẹ́ni tó gbọ́n tán. Mo sọ tèmi. Ẹ máa wo fídíò yẹn lọ. Ẹ̀yin ọkùnrin bíi tèmi lẹ́lẹ́lẹ́yìí o. Tó o bá fẹ́ ráre, tó o fẹ́ ṣẹ̀sìn awọ́rò, o gbọ́. Wọ́n dá mọ́ràn pé ó fẹ́ yàwó kan ó fi sílùú èbó ó dá wà Nàìjíríà o. Torí ó jẹ palaba àyà lọ́jọ́ alẹ́. Pàápàá jùlọ èmi àti wọ́ tá kó gbogbo ọmọ lọ sílùú òyìnbó. You think they are coming back? Àfi kó lọ sílùú òyìnbó kó lọ bá wọn. Ní Nàìjíríà yìí ó jẹ palaba àyà. Wo iléyá tó lọ yìí ọmọ kankan ò wá lé iléyá. Wọ́n ní Nàìjíríà ò dáa. Wọ́n ti èmi nìkan sọ́nà. Wọ́n ní kí n máa ṣe iléyá mi. Mi ò rí ìyàwó kankan. Mi ò rí ọmọ kankan, ọmọ ẹyọ kan báyìí. Mi ò rí kó wá bá mi ṣe iléyá. Ẹ̀yin ọkùnrin ẹ fi ti eléyìí ẹ fi kọ́gbọ́n. Tó bá ti send gbogbo ọmọ lọ sílùú òyìnbó pátá ó jẹ́ ìyá rẹ̀. O gbọ́? Àfi kó ya afẹ́yàwó kékeré. O gbọ́? Tó bá ti dàgbà tó wọ 50 tí change wà lọ́wọ́ rẹ̀ fẹ́yàwó kékeré kó wá jẹ́ kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ abiyamọ. O gbọ́? Jẹ́ wọn tó wá fẹ́ fi ẹ́ ṣe yẹ pé at 50 years ó tún bímọ tó wà lọ́wọ́ rẹ̀. Kí ló wà láyọ̀ bá fẹ́ fẹ́ ọmọ 23 years at 50 years ní Nàìjíríà tòní. Everybody ń wá network kiri ni. O gbọ́? Ó kálukú ń wá network ni. Wọ́n bá gbọ́ kíní ọ̀pọ̀ lọ rí ibi tó tutù ó bá sí. Láyé jọ́ náà ń wá Sùúrùlérè. Wo wọn ti ẹ̀ wá Sùúrùlérè kankan. Ọbẹ̀ tó ti jiná náà làwọn náà ń wá, wọn obìnrin ò fẹ́ jìyà. There's no more love. Comfort ni wọ́n wá. Àjàjà kó wá lọ ṣàgbákò ẹni ọlọ́mọ méjì tó ti jẹ̀yà torí tí ló lẹ́ ti dàrú nílé ọkọ kan. Yóò fẹ́ fi tọ́jú, yóò fẹ́ fi bàtà yí ẹ jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní kíláàsì bí tèmi. Tẹ́ ní ká yí ọmọ lè bá dá. Tẹ́ kó wọn lọ sí Amẹ́ríkà. Ó jẹ ìyà. Ó jẹ ìyà. Ó lè gbá kúkú o. Bọ̀ ayé pé kì í sọ ọmọ rẹ̀ yóò yọ ọ́ lẹ̀. Owó ẹ o lè ní owó tó lè fi ra gbogbo nǹkan. Kò ra mọ́tò, kò gba driver, kò gba security. Bọ̀ ayé blood to blood yẹn máa yọ ọ́ lẹ̀. So ọmọ ìyá mi tó ẹ pé tòótọ́ ló bá fẹ́ràn ìyàwó rẹ̀ dénúdénú tó dẹ̀ fẹ́ kó sẹ́ òwò náà dẹ̀ fẹ́ sẹ́ mọ́ bẹ́ẹ̀ lọ́hùn ìyàwó méjì o.
ìyàwó kan tó fẹ́ yẹn náà ni kó mọ manage. Ṣùgbọ́n tó yẹ pé o bá fẹ́ràn ara rẹ tó fẹ́ kẹ́mi rẹ ogun tó fẹ́ ṣẹ̀sìn awọ́rò lọ́jọ́ alẹ́, ọmọ ìyá mi, fẹ́yàwó kejì, fẹ́ kẹta, táyè bá yọ fẹ́ kẹrin, mẹ́rin ni mùsùlùmí pé Olúwa pa ara ṣe oníkáfẹ́yìn tó bá wùwà nú obìnrin. Tó bá ṣe yọkàn, bá ṣe méjì, bá ṣe mẹ́ta, bá ṣe mẹ́rin, ó wá tó fi close ó pé tọ́dún bá pọ́ lọ́yàn ló bá fẹ́ fọ́ lọ́yàn bàǹtù káó bẹ àwà mic tẹ́ pé lẹ̀pa ló bá fẹ́ tẹ́ kó máa dàbí pé wọ́n á mú pàdé ẹ̀lẹ́nu géètì ní olóròǹbó kékeré, go for it. Tẹ́ pé tó bá ga ló bá fẹ́ àbíkú géré àbídógó mú kan bẹ̀, ọ̀rọ̀ bọ̀ ló fẹ́ àbílẹ̀pa, Ọlọ́run ní kó o fẹ́ tó bá wù ẹ́. Tó bá wọ́n pé o fẹ́ ṣẹ̀sìn awọ́rò lọ́jọ́ alẹ́, tó fẹ́ fi ẹpọ̀n dáná, tó fẹ́ ráre pẹ̀lú owó tó ló wà lọ́wọ́ ẹ yẹn, àfi kó fẹ́ yàwó mi o tó bá fẹ́ràn ara rẹ̀. Tó bá pé yàwó ẹ ló bá fẹ́ràn tó dẹ̀ fẹ́ ṣẹ̀, fẹ́ yàwó ẹ nìkan. Ire o.